kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa àwọn ọlọ́run bàbá wa, a dúpẹ́ fún àánú àtọ́jú rere tí a rí gbà. Gbogbo ọjọ́ rọ̀ lọ fún mi o. A dúpẹ́ nítorí wípé nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wa ń dàgbà. Ẹ tún ti fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí oṣù mìíràn. Èní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án. Ìyìn, ọlá, ògo ni fún olùpamọ́ wa o. Ẹ ṣé olùtọ́jú wa o. Olúwa ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé má ṣe fàyè gba ìdènà kankan fún ìyìn rere. Má ṣe fàyè gba ìdènà kankan fún ìyìn rere. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkọkànléní ọgọ́ta ẹsẹ̀ ìkíní. Àìsáyà orí ìkọkànléní ọgọ́ta ẹsẹ̀ ìkíní. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi o, nítorí tí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì. Ó sì rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún. Nítorí pé bí mo ti ń wàásù ìyìn rere, èmi kò ní ohun tí èmi ìbá fi ṣògo, nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi. Àní mo gbé bí èmi kò bá wàásù ìyìn rere, nítorí pé bí mo bá ṣe nǹkan yìí tinútinú mi, mo ní èrè kan. Ṣùgbọ́n bí kò bá ṣe tinútinú mi, a ti fi iṣẹ́ ìríjú lé mi lọ́wọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ajé. Àwọn ènìyàn máa ń béèrè ìdí tí ìjọ ìràpadà ti Ọlọ́run tí ó fi làlìlaka káàkiri gbogbo ayé o. Kódà a wà ní àwọn orílẹ̀-èdè kan níbi tí wọn kò fàyè gba ẹ̀sìn Kristẹni rárá o. Ní àwọn orílẹ̀-èdè wọn ni a máa ń baptísì àwọn ènìyàn ní ìkọ̀kọ̀ ní o. Àti ní ìgbàkúgbà tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ Jésù, a máa ń sọ pé BOJ. Èyí túmọ̀ sí Blood of Jesus ní èdè òyìnbó. A ti ní ipa tó ṣe pàtàkì ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí, àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan, nítorí a kò fàyè gba ohunkóhun láti dè wá lọ́nà láti tan ìyìn rere kálẹ̀. A máa ń ṣe àwọn ìpàdé ẹ̀kọ́ Bíbélì ní orí pápá. Àwọn iṣẹ́ ìyanu sì máa ń tẹ̀lé. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn olóṣèlú ní irúfẹ́ àwọn ibi yìí yóò yọ wá ní alẹ́ láti gbà pé Ọlọ́run wa ó ní agbára. Arábìnrin evangelist kan ó wà tí ó jẹ́ ajíhìnrere tí ń ṣiṣẹ́ ní abúlé kan ní Áfríkà. Ó sọ gbogbo àwọn ènìyàn di àtúnbí. Àwọn ènìyàn náà mọ ohun tí Ọlọ́run ti ṣe fún wọn, wọ́n sì gbóná fún Ọlọ́run. Arábìnrin náà wá pinnu láti lọ yí àwọn tó wà ní ìlú òdì kejì lọ́kàn padà. Ó sọ nípa èròǹgbà rẹ̀ fún àwọn ènìyàn náà, ṣùgbọ́n wọn kò fara mọ́ pé kí ó lọ. Ó sọ nípa èròǹgbà rẹ̀, wọ́n ní kí ó má ṣe lọ o. Ẹ lè lọ sí ìlú mìíràn o, ṣùgbọ́n kì í ṣe ìlú ibẹ̀ yẹn. Nítorí àwọn kìnìún wà lọ́nà, àti pé wọ́n ti ń bú ramúramù. Tí wọ́n bá sì ti ń bú ramúramù báyẹn, ó túmọ̀ sí wípé ebi ń pa wọ́n ni. Ẹ jọ̀wọ́, ẹ má lọ sí ìtòsí abúlé yìí. Ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ o. Torí náà bàbá àgbàlagbà kẹ̀jẹ́kẹ̀jẹ́ kan wí fún un pé ó dáa, tí o bá fẹ́ lọ sí ibẹ̀ dandan, màá pẹ̀lú rẹ láti lọ.
evangelist náà wojú rẹ̀ ó ní tí kìnìún bá kọlù wá mo lè gbèjà ara mi jà ṣùgbọ́n ẹ̀yin bàbá arúgbó bàbá náà wípé kò lè yé ọ kìnìún kì í kọlù ènìyàn nígbà tí wọ́n bá yó wọ́n máa ń pa ènìyàn nígbà tí ebi bá ń pa wọ́n nìkan ni nítorí náà ìwòye náà nìyí o màá rìn ṣáájú rẹ àwọn kìnìún yóò pa mí wọn yóò sì jẹ mí nígbà náà ni ọ̀nà rẹ yóò là gerere àwọn ará ìlú náà ṣetán láti fi ẹ̀mí ara wọn sílẹ̀ fún ìyìn rere láti dé ọ̀dọ̀ àwọn tó kù. Olùfẹ́, Ọlọ́run kò ní béèrè ohun tó pọ̀ jù lọ́wọ́ rẹ nípa sísọ fún ọ pé kí o wàásù fún ọ̀gá rẹ ní ibi iṣẹ́ ṣùgbọ́n fún àpẹẹrẹ ẹ̀wẹ̀ tí o bá wá ń bẹ̀rù wàyí o pé iṣẹ́ lè bọ́ lọ́wọ́ rẹ tí o sì kọ̀ láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìwọ́de náà kàn tí a kò tí ì gbàlà láti gbọ́ ìyìn rere nìyẹn kò sì di kí ẹni ó ti dènà ẹni náà láti gbọ́ ìyìn rere kí ẹni yàn kí ó lè di ẹni ìgbàlà má ṣe jẹ́ kí ìdènà kankan ti ọwọ́ rẹ wá o wàásù ìyìn rere náà o Ọlọ́run gbẹ́kẹ̀lé ọ láti má ṣe jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n lọ sí ìparun ayérayé. Kókó ìṣe máa lo gbogbo àǹfààní tí o bá ní láti sọ fún gbogbo ènìyàn nípa Jésù. Ẹ̀já sọ pé bàbá mi Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti máa jèrè ọkàn fún wọn ní gbogbo ìgbà kí n lè máa polongo orúkọ rẹ fún àwọn tí kò tí ì gbà ọ́ gbọ́ kí ìwọ náà kí o sì lè máa yí àwọn ènìyàn ní ọkàn padà nípasẹ̀ ìwàásù mi fún wọn. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀kẹ́ àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.